látìgbà tí tá a ti fẹ́ra wa àsórí ẹ̀ fọ́ bàjẹ́ rí. A dẹ̀ fẹ́ra wa ní 1969 ni wọ́n délé ọ̀dọ̀ mi. Mo ti àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a rí láburú, a gbọ́ láburú sí wọn, wọn ò gbọ́ sẹ́mi náà. A dẹ̀ jọ ń bẹ àjọ gbé títí dàsìkò yìí kọ́lọ́run tó sọ pé ọlọ́jọ́ dé. Bọ̀tì a fẹ́ wọn, Ọlọ́run fẹ́ wọn jù wá lọ, kò sí nǹkan tí a lè ṣe sí i, kò sọ́gbọ́n tá a lè dá. Nígbà tí àsìkò ti tó, wọ́n ní tó ní ká kú bá dé bus stop, a kọ́ sọ̀kalẹ̀. Ẹni tó wọkọ̀ láń bus stop ń bí, ó lè dé bus stop bẹ́ẹ̀ kó bọ́lẹ̀. Ó dẹ̀ sọ pé ẹni tó kọ́kọ́ wọkọ̀, ó lè pé last bus stop ni ó ti bọ́lẹ̀. But àsìkò oníkàkú lójú kọ́lọ́n bolómọ̀ ni. Iwájú tí a ń kọjú sí kọ́lọ́n jẹ́ ọ̀dà o. Àwa lẹ́yìn tí a ń filẹ̀, àtèmi àtàwọn ọmọ àtàwọn àbúrò àtẹbí tí a fi sílẹ̀ kọ́lọ́n bolómọ̀ kó jẹ́ ká sí yáre ká mọ̀ mọ̀ pé ńgbà mọ̀mọ́ lọ ló dàrú, kò dàrú lójú ayé wọn, Ọlọ́run má jẹ́ ó dàrú lẹ́yìn wọn, Ọlọ́run jẹ́ wájú wọn dá o, kẹ́yìn wọn dá. Assalamu alaikum. Bàbá mi, àwọn olẹ́ni fún àwọn ọ̀dọ́ pẹ̀lú àwọn tó ń fẹ́ ọkọ àtàwọn tó ń fẹ́ aya pẹ̀lú ìbágbépọ̀ ẹ̀yin àti màmá. Kò sábàràn tí mo fẹ́ fún wọn ju pé kóníkàkú ká ní sùúrù fúnra wa. Kò sí pé a ṣe lè jọ gbé tà ní sẹ́ra wa, àfi ká ṣe sùúrù sí i. Ṣẹ̀rí àjọ ń hẹ̀pù ara wa ni, ọkọ ń hẹ̀pù ìyàwó, ìyàwó ń hẹ̀pù ọkọ. Tí àjọṣe yan táàníyàn ọba ti dàrú, gbogbo ohun tí wọ́n bá ń jọ ń ṣe fúnra wọn a máa bọ́ sí déédéé ni. Àmọ̀ràn mi náà ni pé kóńkàkú àtọkùnrin àtobìnrin kájọ nífẹ̀ẹ́ ara wa, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Orúkọ tèmi ni Alhaji Ganiu Alárápé.
ànábì wa Muhammad oníṣẹ́yìn lórí Kùránì àti àtúwàbíkù ẹ máa kó ẹ̀ṣọ́ bá Kùránì pẹ̀lú ohun yín àwọn kí àtàwà Adam ọlọ́run ní jẹ́ kí ọ̀nà owó wà láíláí àdínkùrọ̀ yóò fi ìta àbò máa dáníkùrọ̀ yóò fi ìta àbò máa kí màá dàn lè fi ó. ẹ má jẹ́ ó já lẹ́nu wa bàbá wa Sheikh Abdulmajid falyatafaddal mashkuran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجاني اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم. mo fi àwọn bàbá wa níkàlẹ̀ àwọn ìlàrí ọlọ́run bàbá wa Sheikh Abdulaziz Jẹ́jẹ́ mo fi wọ́n kí gbogbo àwọn àfáà pátápátá mo wá fi gbogbo ẹ̀yin àfáà pátápátá mo fi wá kí bàbá wa Sharafuddin alára pé ọlọ́mọṣẹ́ bá wa kí yín o. bákan náà mo tún bọ́ sí ọwọ́ àlàáfíà mi àfáà mi bàbá wa láti olówó rà àti ìmáàmù Ansaru Islam mo fi wọ́n kí alájà Shakira Abdulgafar alára pé láti ìlú Badagry kó lè bá a pé náà ló jẹ́ kí n sọ ní pípé ọlọ́mọṣẹ́ àjà àríwí ọlọ́run já àríkà ọlá àjẹkàn yòṣù ọlọ́run. àwọn bàbá ní gbogbo àwa tí a bá ní Kùránì lọ́wọ́ ká gbìyànjú ká máa ṣe kálímà la ilaha illallah. àwọn bàbá sọ fún mi lẹ́gbẹ̀ẹ́ bíi pé abdul zikiri la ilaha illallah wa abdul duwahi alhamdulillah. ìwọ́n tó bá ma la ilaha illallah ṣe kó gbìyànjú kó máa ṣe alhamdulillah alhamdulillah alhamdulillah. ọlọ́run gbogbo eléyìí tá a bá wí ọlọ́run ṣe bá a mú ládàá sàrà. bàbá bàbá wa màmá wa Wasila. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله. لا إله إلا الله لا إله اغفر الله لا إله إلا الله لا إله وارحمه لا إله إلا الله لا إله يا واسيلة لا إله إلا الله لا إله عشيشي ولا إله إلا الله لا إله إلا ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا أريدي ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله اغفر لا إله إلا الله لا